wà lórí ipò. Nǹkan tí wọ́n ní kí wọ́n ṣe àtúpalẹ̀ ìwé tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ. Ṣùgbọ́n ó dàbí pé méjì ni nǹkan yẹn máa pín sí, nítorí ọ̀tọ̀ ní nǹkan tí mo rò nígbà tí àbúrò mi wá bá mi tó sáré dandan ìrìn fún mi wá mo lè ní màá wá. Ṣùgbọ́n ìgbà tí mo dé bí nǹkan tí mo bá ó yà mí lẹ́nu, ó lè jọ mí lójú gan-an. Nítorí ẹ̀ méjì lọ̀rọ̀ tí màá sọ tó máa pín sí. Àkọ́kọ́ ni ti ìwé. Ìwé yìí èmi fúnra mi ti àwọn nígbà tó dẹ̀jẹ̀ wípé iṣẹ́ tẹ̀lé náà ṣe ẹni tó ní irú aṣọ nípa fún mi. Ẹni bá ṣe irú nǹkan báyìí tó bá rí ẹni tó ṣe àgbékalẹ̀ àti ìwádìí tó jinlẹ̀ gan-an. Ìwádìí tó wà nínú ìwé ìkún púpọ̀. Ó jẹ́ iṣẹ́ ńlá nítorí pé iṣẹ́ ìwádìí náà ṣe. Ó jẹ́ iṣẹ́ ńlá gan-an, pàápàá nírú àsìkò yìí tó jẹ́ kò fẹ́ẹ̀ sí oríyìn fún àwọn tó ń ṣiṣẹ́ ìwádìí, àwọn tó ń ṣe research. Kò fẹ́ẹ̀ sí oríyìn fún wọn, ìyẹn máa ṣe wàhálà títí. Ó lè jẹ́ bàdé ìlú máa wọ́n ní nǹkan tẹ́ ẹ̀ ṣe. Torí ẹ̀ mo kí olùdásílẹ̀ iléeṣẹ́ ìwé ìròyìn Yorùbá fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe lórí ìwé yẹn. Nígbà tí ẹ bá yẹ̀wò ẹ rí àwọn ìtàn ìlú ńláńlá, àwọn ìtàn nínú wa tó ṣe pé èmi náà bí mo tẹ̀ ṣe Yorùbá tó mo gbọ́ ni mi ò mọ fúlẹ̀fúlẹ̀. Nígbà tí a bá rí àwọn ọmọ ọlọ́fin tí wọ́n bá fi wọ́n ní ọmọ àgbódigún, ọmọ àgbódàkàrà, ó ní ìrìn ilé iṣẹ́ ẹni tí ò bá mọ̀ kò ní mọ tí wọ́n ń sọ. Ìwé ìlú náà mọ̀ pé àgbo ni kì í ṣe àgbo tàbí àgbo ni. Nínú ìwé ilẹ̀ máa bá àjọṣe tó wà láàrin ilẹ̀ Yorùbá àtàwọn Ẹdó, Benin àti ìlú Èkó. Tí ẹ bá mọ̀ lẹ́nu tó mẹ́ta ìjọba ká oríṣiríṣi àwọn òwe ẹ máa ń jà láàrin àwọn ará ìlérí. Àwọn tí nítàn oríṣiríṣi tí wọ́n sọ pé Odùduwà ìlú kan ló ti jáde nínú igbó kan ló ti jáde tí ó tó sápò ní tèmi ó tó wá sí Ifẹ̀. Nígbà tó dẹ̀ pé ìtàn tó wà nílẹ̀ ni wípé àwọn ará Benin, àwọn Ògìsùn ni wọ́n wá ránṣẹ́ tí wọ́n bẹ Odùduwà kó fún wọn ní ọmọ ẹ̀. Ìwé yìí ṣe àtúpalẹ̀ ìdẹ́kùnrin ní ìdíje bàbá ó máa yé dáadáa àjọṣe tó wà láàrin Benin àti Èkó. Ọmọ pàtàkì tí ìwé yìí ṣe ni pé ó ṣe àfihàn ibi tí ìlú kọ̀ọ̀kan ti tan mọ́ Ilé Ifẹ̀. Nígbà tí ẹ bá gbogbo wa la sọ pé Ilé Ifẹ̀ láti wá, Ilé Ifẹ̀ láti wá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí wọ́n ṣe jẹ́ àti bí wọ́n ti ṣe tan mọ́ Ifẹ̀. Nígbà tí ẹ bá ní ìwé ìlọ́wọ́ ẹ máa mọ àwọn ìlú wọ̀nyí, pàápàá àwọn ìlú Èkó yìí, torí pé ìtàn mẹ́ta náà ló wà níbẹ̀. Ìtàn Èkó, Ògbómọ̀ṣọ́, Ìṣẹ̀yìn. Ẹ máa
máa rí wọn. Ẹ máa wo àwọn tó wà lẹ́kọ̀ọ́ yìí. Tí ẹ bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú, ẹ tún máa rí ẹ̀ ń gbọ́ wọn ní Ọ̀ṣun, ẹ̀ ń gbọ́ wọn ní Èkìtì, ní Èjìgbò. Ẹ rí àwọn Èjìgbò wà ní Ọ̀ṣun, wọ́n wà bákan náà lẹ́kọ̀ọ́ yìí. Ẹ rí wípé Ìkọ̀tún wà. Tí ẹ bá kà ẹ rí ìtàn àwọn ìbejì pọ̀ fún bí wọ́n ṣe wọ́n sí Èkó àti bí wọ́n ṣe fún àkáàkiri. Ẹ rí ìdí tí wọ́n fi pe Ìkòròdú ní Ìkòròdú àti bí wọ́n ṣe sọ ilẹ̀ erùpẹ̀ àbí ilẹ̀ erùpẹ̀ di ìlú Ẹ̀pẹ́. Ẹ rí nínú ìwé yìí báwo ni mo ṣe ń jẹ́ Mùsùlùmí. Báwo ni igbó àṣírí ṣe di igbó òṣèré? Kí ni ìyàtọ̀ tó wà láàrin ìwé ilé àti ìwé Èkó? Àwọn oko ni wọ́n kọ́kọ́ dé sí Ìbàdà. Àwọn ló wà lágbègbè. Kí ni òkòkò Máìkò fi bá àwọn Haúsá kan? Báwo ló ṣe rí nínú ìwé ilẹ̀ máa fi? Ṣùgbọ́n ní ọ̀rọ̀ àtúnṣe pàtàkì ni pé lóde òní ìtàn máa ń sábà dájà sílẹ̀. Nínú dídùn gan nígbà tí òwe wá sọ pé iṣẹ́ tó wá ṣe pé bó bá ṣe rí ìrírí láti ọmọlẹ́rù náà. Ìdókòwò lè ṣe ìyẹn o. Nítorí ìjà máa ń wáyé lóríṣiríṣi. Kò tí ì pẹ́ kò tí ì jìnnà nísìn tí èdè àìyedè bẹ́ láàrin Ṣọ̀ún àti bàbá tó ṣeré orí Ẹlẹ́mọ̀ṣọ́ ní Ìpàmọ́. Àwọn kan ń fẹ́ yí ìtàn padà. Àwọn kan ń fẹ́ fẹsẹ̀ ohun tó ti wà nílẹ̀ múlẹ̀. Ṣé oríire Ṣọ̀ún Ògúndọlá ló l'Ògbómọ̀ṣọ́ lẹ̀? Ògbómọ̀ṣọ́ ti wà kí Ṣọ̀ún tó dé. Ṣé ọmọ lóòótọ́ ọmọ Ọ̀bàrìbá ni Ògúndọlá? Ṣé Bàrìbá ni wọ́n bí sí i? Àbí àárín lẹ́sà àríwọ̀mọ̀ náà sí? Nígbà tí ẹ bá kàwé, ẹ máa rí ọ̀pọ̀ àwọn ìbílẹ̀, ẹ máa rí oríṣiríṣi àwọn ọ̀pọ̀ tó wà lọ́wọ́. Èyí tó lè ṣe pẹ̀lú kan tẹ̀ ṣe pé ilé Yorùbá tó dà pẹ̀lú àkọ́tọ́ sílẹ̀ ní àwọn ìlórí àwọn ìṣẹ̀lẹ̀ àìwé. Ìwá ṣe àmì tó lé èèyàn sá, àmì tó ń fa àwọn tó bá kà mọ́ra. Mo fi tọkàntọkàn àti tààtà pẹ̀lú ìkọ̀tẹ́lù náà ní mo fi ọwọ́ sọ̀rọ̀ ìtẹ̀ bá ka ìlú yìí káyọ̀ ní ìgbà. Lórí ọ̀dùnmí ẹsẹ̀ kan náà. Ẹsẹ̀ tó ṣe kejì. Mo fẹ́ lè sọ wípé ó pàtàkì sí mi, ó dàbí iṣẹ́ tí bàbá yìí fi wá lọ́wọ́ sí mi. Ìyẹn ní àkójọpọ̀ yìí. Ẹgbẹ́ adájọ́ iṣẹ́ Yorùbá kò tọ́. Ló máa jẹ́ kí ẹ máa wà ní ṣọ́ọ̀. Lọ́jọ́ bẹ̀rẹ̀ ibi ayọ̀ ló máa dá sí. Mo ní sọ bẹ́ẹ̀ ni pé lè mọ oore tí ẹ fẹ́ ṣe nílẹ̀ Yorùbá. Ó ní ìgbà tí ìní ìyẹn bá dá sí ibi tó dáa. Tí ẹ̀yin náà bá lè fọwọ́ sọ̀rọ̀ pé mo wà nínú àkókò ṣe báyìí. Ìgbà tí mo rí ẹgbẹ́ aláìṣẹ́ ìwé lẹ́sẹ̀ aláìṣẹ́. Ṣùgbọ́n nígbà tá a wáyé bẹ̀rẹ̀, àmọ́ ọ̀rẹ́ ṣùgbọ́n nígbà tí mo dé bí
wà máa lápẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kẹ́ ẹ mú sọ́kàn lórí lónìí tẹ́lẹ̀ náà máa fẹ́ sọ̀rọ̀ nìyí. Tó bá jẹ́ ìtọ́jú pé ara ni màá rán ọ̀nà kó wá bá bàbá mi ṣe tó fẹ́ ṣe. Kí nìyí pé níbi nínú ìwé ìròyìn ṣíṣe ọmọ ọbẹ̀ bàbá tó tọ́jú ọmọ aláwùjọ. Most people that go and look for something good and they will help you. Wá ṣe wọ́n lè fọwọ́ náà dànù yẹn. Ṣùgbọ́n ó wá tó wá
àfẹ́fẹ́ ti sọ̀rọ̀ pé kí àwọn èèyàn wọ́n lè máa kà á kí wọ́n káyọ̀ máa gbé àṣà wọn padà. Títí wọ́n ti sọ lẹ́ẹ̀kan pé ẹni tó mọ́ tó lẹ́nu kò mọ́. Bọ́lá tó jẹ́ pé àwọn náà ní ẹgbẹ́ alájọṣẹ́kù ìdájọ́ ìgbà àwọn ìṣẹ́lẹ̀ ìwọ́lẹ̀ òòlù wá sí ìwà tí bàbá rẹ̀ ṣùgbọ́n àṣẹ alájọṣẹ́kù. Mo ṣe pé ìtẹ́ ẹ ṣe yìí ọlọ́run máa tó kù yìí ọlọ́run máa jẹ́ kí ẹ ṣe láti wọlé àṣeyọjú èmi náà bẹ́ẹ̀ ti di ara yín gbogbo. Gbogbo ìgbàkigbà ẹ bá ti ń ṣe ìmọ̀ tó bá ti tó mi létí ìbálẹ̀ kan gbogbo àwọn bàbá. Ada yang lalu melampir, mereka akan